abẹ́ẹ̀fẹ́ ni dádì. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé níbikíbi tí ẹ ti ń wò wá o. Omoluka yín rèé lẹ́ẹ̀kan náà. Ìlú Ọ̀fà la wà yìí o. Ìlú Ọ̀fà. Níbi Ọlálọ́mí Abíṣújó kọ ibẹ̀ la wà ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Kí ni wọ́n sọ? Ya máa ṣe interview fún dádì. A ṣe interview fún ká tó fún wọn. Dádì, a kí yín o. Wọ́n ń wò yín káàkiri àgbáyé o. Ẹ má jẹ́ kẹ́rù bà yín. Ọmọ Yorùbá tòótọ́ nìyí àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ dárúkọ yín wọ́n fẹ́ mọ̀ yín. Ọmọ ìlú yìí dẹ̀ ni ọmọ Ọ̀fà Ọlálọ́mí Abíṣújó kọ kò yẹ sọ. Bàbá, jẹ́nu yín dùn bí gbogbo nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Inú yín ò dùn sí i. Bàbá, níta afẹ́kẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí báyìí àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun àtàwa ọ̀dọ́ tá wà lórílẹ̀‐èdè Nàìjíríà ti wá pinnu lọ́kàn wa pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè kan pé ìyà tá à ń jẹ kì í ṣàwa wọ̀nyí o àwa kàn ń ṣiṣẹ́ tiwa ní o pé ìyà tá à ń jẹ lábẹ́ àwọn ará bí tí à ń pè Fúlàní wọ̀nyí ó ti pọ̀ jù. Wọ́n á pa wá lọ́mọ, wọ́n á lọ sínú oko wa, wọ́n á ṣá wa ládàá, wọ́n á fìyà jẹ wá, suffering and smiling. So kí lẹ wá rí sí eléyìí bàbá mi? Inú yín dùn sí ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ṣẹ́dùmarè, ẹ ṣeun bàbá mi, a dúpẹ́. Kí wá ní ìmọ̀ràn yín fún gbogbo àwọn tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ lẹ́rí bí wọ́n ṣe máa fi mọ̀ ṣọ̀kan? Kí mọ̀ wá kó ṣọ̀kan. Ẹ ṣeun. Tó a tún wà lọ́dọ̀ bàbá wa ìmí. Ṣé wọ́n ti fún yín ní síkà bàbá? Ẹ lọ bá wọn ní mo ní kán fún yín ní CD kan kẹ́ lè wò. So bàbá, ẹ bá fi síkà yẹn hàn dáadáa kan rí. So lágbára Ọlọ́run ẹ máa bá wa fi stika yìí ẹ bá wa lẹ̀ ẹ gba ilé náà sí ẹ bá wa lẹ̀ méjèèjì ní kẹ́ lẹ̀ ṣeun ẹ mú bẹ mélòó lẹ fẹ́ ẹ lọ lẹ̀ mọ́ mọ́tò yín bẹ́ẹ̀ yẹn bá lẹ̀ mọ́ àwọn márúwá tó wà níbẹ̀ dákun. Bàbá, ṣé bí kan ṣe lọ lórílẹ̀‐èdè inú yín dùn sí bàbá? Kò dùn mọ́ yín nú. Àwa gan àti kó tó di pẹ́ dé àwa náà ti ń sọ nísọ pé kí Yorùbá kó dá dúró Odùduwà state àwa nídìí ẹ̀. Odùduwà nation. À nídìí ẹ̀ torí pé àákàn ṣiṣẹ́ sílẹ̀ Haúsá ni. Ní nǹkan kan tá a gé ní mbẹ̀. Bí a ṣe ẹ̀sẹ̀ wá wà lọ́dún ẹ bá gbọ́ lé ní wọ́n pààyàn sóko ọ̀la wọ́n pààyàn síbì kan. Lẹ́yìn tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Níwájú Ọlọ́run wa àti ènìyàn kọ́lọ́run gbogbo àfún wa kí Yorùbá fìmọ̀ ṣọ̀kan. Lágbára Ọlọ́run ìyanu máa ṣẹlẹ̀ bàbá. So àti ẹ̀ nídìí láti ṣe atótónu rẹpẹtẹ torí níta fẹ́ bèrè gan ẹ ti sọ ẹ fẹ́ kí Yorùbá dá dúró ká fìmọ̀ ṣọ̀kan ẹ wá gba gbogbo àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá tó wà ní France àwọn náà fi iṣẹ́ ìran wa ẹ gbà wọ́n nímọ̀ràn. Ẹ bá mi fún dádì à ń lọ ọ̀dọ̀ dádì lẹ́yìn. Ọmọ ìlú Ọ̀fà Ọlálọ́mí Abíṣújó kọ. Ẹ wá bá mi fún dádì ní CD. Dádì à ń bọ̀ sà à ń bọ̀. Ẹ wá bá mi fún dádì ní CD kan. Ẹ ná CD yẹn sókè dáadáa kan rí. Òun lẹ ti rí yẹn CD yẹn lẹ ti rí yẹn o. Ẹ ṣé gan. Bàbá. Ẹ tún béèrè pé ẹ mọ̀ pé àwọn Fúlàní kan kọlà náà. Irọ́ àti kámẹ́rà. Ẹ ṣàlàyé fún dádì náà ká tó wá. Ẹ bá wọn sọ̀rọ̀ náà ká tó wá. Ẹ̀yin náà kúrò lónìí ẹ wá sápá bí. Mo fẹ́ kí àwọn màmá wa kan wà ńbẹ̀. Bàbá Akínyìn wọ́n ti fún yín ní síkà ẹ gba ilé sí. Bàbá, bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí báwo lẹ ṣe rí sí ṣó dùn mọ́ yín nínú? Ẹ sọ̀rọ̀ sókè kan gbọ́ yín. Kò dùn mọ́ yín nínú rárá. Ìpààyàn lọ́tún ìpànìyàn ló sì wọ́n pààyàn sóko wọ́n àtáàkì Fúlàní gbogbo ẹ̀ inú yín dùn sí bàbá? Tìfúra là ń rìn. Tìfúra lẹ̀ ń rìn. Ẹ bá wa share message ẹ bá wa pín ìlú Ọ̀fà la wà yìí. Bàbá fi ń yé wa pé tìfúra làwọn rìn nílẹ̀ bàbá wọn wọn ò ní fọkànbalẹ̀ ń bẹ̀ tìfúra náà rìn ó náà sọ o ìyẹn ilẹ̀ tiwa ilẹ̀ bàbá wa ilẹ̀ Yorùbá lẹ̀rú tún ti ń bà wá o. Bàbá kí wàá ní àmọ̀ràn yín fún àwọn ọmọ Yorùbá torí a ti pinnu pé a fẹ́ jáde kúrò lára Nàìjíríà kí ni àmọ̀ràn yín ṣe é ṣetán láti tì wá lẹ́yìn pẹ̀lú gbogbo nǹkan tí ẹ ní? Ìmọ̀ràn mi náà ni pé ká fìmọ̀ ṣọ̀kan. Ká fìmọ̀ ṣọ̀kan. Wọ́n ní àìrìn kò ejò.
máa jọ ọmọ ejò níyà. Ọmọ ìjọ méjì níyà. Tábà ti fi mọ̀ sọ́tán. Tábà ti jọ ọmọ ibi tí à ń lọ. Gbogbo a ṣe é ṣe pẹ̀lú ìrọ̀rùn. Pẹ̀lú ìrọ̀rùn ẹ ṣeun. Tí a bá fi mọ̀ sọ́kàn kò lè ṣeé ṣe. Ẹ ṣeun bàbá. Igi ọwọ́ kan kò lè dá nǹkan. Kò lè dá nǹkan ṣe bàbá òṣùṣù ọwọ́. Ẹ ṣe bàbá wa náà bá wa sọ̀rọ̀ nílùú Ọ̀fà yìí o. Ẹ ṣe gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa. A dúpẹ́ lọ́wọ́ yín. Bá fẹ́ bá kọ̀ Yorùbá máa bọ́ lóko ẹrú. Bàbá gbogbo àwọn nǹkan tí ẹ bá ní láti fi ràn wá lọ́wọ́ pàápàá àwọn nǹkan ìṣẹ̀ṣe ẹ gbọ́dọ̀ dìde ràn lọ́wọ́ fún wa. Tá a bá ti ṣe tán àbá yín sọ̀rọ̀ lẹ́yìn. Ṣé ti gbọ́ bàbá mi? Ẹ ṣe àdúpẹ́. Láì fi àkókò ṣe a fẹ́ kí obìnrin kó wà lára àwọn tí a fẹ́ ṣe fún tí wọ́n ti fún yín síkà ẹ gbà ẹ lẹ̀ mọ́ mọ́tò yín tàbí kẹ̀kẹ́ yín ẹ ṣeun. Màmá mi ṣé Yorùbá ni yín mà lágbára Ọlọ́run tápà òkè ẹ̀yin kọ́ màmá Yorùbá lẹ́yìn yóò dáa fún yín kò ní bàjẹ́ fún yín. Ẹni a fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín náà ní ká tó fún yín. Ẹ dákun mọ́ mi wá tẹ bá wò wá ẹ rí pọmọ Yorùbá tòótọ́ ni wá. Ní ta fẹ́ bèrè ni pé tẹ bá wo bí Nàìjíríà ṣe rí lè ní VCD àmúbọ̀ máa ní kọ́ wá fún yín mú bọ̀. So bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè yẹ kàn sùn gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí obìnrin ṣé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè ṣé inú yín dùn sí? Èmi bí ẹnìkan nù mí ò dùn sí. Inú yín ò dùn sí. Wàláì kọ́nà mọ́ tèmi pa yẹn ni. Ọlọ́jà ga ń ta ọjà kò sọ́jà kò sówó. Ọlọ́jà bọ́ káàkiri. Ṣẹ́yìn gbàgbọ́ pé Nàìjíríà sì lè dáa bó ṣe pẹ̀lú kan tí àwọn olórí wa ń ṣe wọ̀nyí ṣẹ́yìn lérò pé Nàìjíríà lè dáa. Ṣé ẹni gbogbo nǹkan ká tó sọ́wọ́ Ọlọ́run? Ọwọ́ Ọlọ́run. Bọ̀tà wa wá pinnu sí gbogbo àwa ọ̀dọ́ Yorùbá lọ́kùnrin lóbìnrin àti wá pinnu wípé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. Ẹ bá mi fún mọ́mì ní stíkà. Ẹ gbà mọ́mì wá ẹ lè lẹ́ mọ́ bòdì yín ẹ gbà sí. So a ti wá pinnu pa fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan mò ń bọ̀ bẹ́ẹ̀ yẹn. So kí wàá ní ìpinnu yín lórí eléyìí mọ́mì pé ká dá dúró ká má sí lábẹ́ Fúlàní mọ́ ká dá dúró gẹ́gẹ́ bí àyè ara wa níbi tí àlàáfíà tó tọ́ tó ti máa jọba lórí gbogbo wa kò ní sí pé wọ́n ń pààyàn mọ́ kò sí pé a wà nínú oko wọ́n dá màlúù wa wọ́n ṣàwọn èèyàn ládàá wọ́n jẹ oko wọ́n bà gbogbo nǹkan wa jẹ́ báwo lẹ ṣe rélé sí mọ́mì. Ẹni nǹkan sọ ni pé wọ́n ló bẹ́tà ká dá dúró kó ní kálukú dọ́mú ìyá ẹ̀ gbé káwọn máa ṣe tiwọn káwa máa ṣe tiwa ìdí ni wípé ní tèmi èdè wa ò dọ́gba kò sí ní tá a fi jọra. Bá mi fún wọn ẹ jẹ́ kán kóra jọ sódà ká lè yà wọ́n papọ̀ ó yá ẹ máa bọ̀ ẹ dúró. So mọ́mì Ọlọ́run ò ní fi yín lẹ̀ gbogbo àwọn èèyàn náà ń wò wá káàkiri lágbára Ọlọ́run tó bá ní bó ṣe rí àárí yín ó yá àwọn dà ó yá ẹ pè wọ́n ẹ jẹ́ ká àwọn dírẹ́fà àwọn union wọ́n cooperate pẹ̀lú wa gidi gan ni tí wọ́n dẹ̀ fi ìfẹ́ hàn wípé àwọn wà pẹ̀lú wa ní gbogbo ọ̀nà òun náà là ń ṣàlàyé fún wọn pé ẹ bá mi fún wọn ní CD kankan ẹ fún wọn dání ṣe ti fún wọn stíkà ẹ ti ẹ̀jẹ̀ ká kọ́kọ́ bá mi lẹ̀ ẹ lọ lẹ̀ ẹ wò wọ́n ti lẹ̀ ẹ wò bẹ́ẹ̀ yẹn wọ́n ti lẹ̀ o wọn ò tí ẹ̀ fi ṣeré wọ́n ti lẹ̀ ìyẹn ni wípé ìyà ń jẹ ọmọ Yorùbá adẹ̀ṣetán méjèèjì ni wọ́n lẹ̀ òun rèé so láì fi àkókò wa ṣòfò ni wọ́n lẹ̀ yìí ẹ máa pèrò yín o ẹ má jẹ́ káwa fi yẹn dá yín dúró mò ń bọ̀ a máa lọ bẹ̀ẹ́ sùn ta ló ní tí eléyìí kó lẹ̀ ṣé wọ́n ti fún yín àsìkò ti tó àti fi mọ̀ ṣọ̀kan ṣe ti gbọ́ mi báyìí dáàdi wa àti fi mọ̀ ṣọ̀kan à ń lọ ọ̀dọ́ ni yín mo dẹ̀ mọ̀ pé abiyamọ náà tún ni yín ẹ dìde ẹ má mú gbogbo ẹ gbayọ̀ kan ẹ lẹ̀ mọ́ mọ́tò yín bẹ́ẹ̀ yẹn so ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ la bẹ̀ yín ẹ dìde ẹ gba àwọn ọ̀dọ́ bíi ti yín jọ ẹ máa ṣe ìpàdé ti 39 84 85 69 tẹ bá pé èmi ni máa ń gbé òun ni mò ń lò lọ́wọ́ yìí Omoluka lágbára Ọlọ́run máa pè àwọn wọ́n tú déédéé ni o ara wọn kan gidi torí ihun tí wọ́n fojú wọn rí inú wọn ò dùn sẹ́nu yín dùn bá ṣe ń ṣe yín bàbá mi
ṣé inú yín dùn? inú wo dùn. a bọ́ Yorùbá máa bọ́ a máa bọ́ ẹ wọlé sínú mọ́tò kẹ́ má jẹ́ káwá dìlé yín ẹ̀yin ẹ wọlé sínú mọ́tò kẹ́ máa lọ inú wọn ò dùn rárá ṣé ti pín lọ́hùn ẹ ti pín lọ́hùn wọn lẹ̀ ó ti dá ó tẹ̀ ti dá. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ẹ bá mi fún ọ̀gá yìí ní fídíò kan ẹ bá mi fún wọn ní CD kan so ẹ fi sínú fíìmù yín kẹ́ wò nínú ilé àwọn ọ̀rọ̀ ìṣítí ló wà ń bẹ̀ àwọn ọ̀rọ̀ ìṣítí tó máa jẹ́ kẹ́yìn gan mọ̀ pé òótọ́ yẹ kí Yorùbá dá dúró òun ló wà ń bẹ̀ ẹ lọ ṣiṣẹ́ lé lórí ṣe fún mọ́mì ní CD ẹ bá mi fún wọn nìkan ìyanu àṣẹlẹ̀ ajé á wà lágbára lọ ajé máa wá. ẹ wo owó dé gáràjì láwa yìí o ṣé ká wọnú gáràjì yẹn lọ ni. láti inú gáràjì ń bẹ àbí. táwọn ọlọ́kadà bá kọjá tán bá béèrè ẹ fún wọn. inú gáràjì gangan la fẹ́ wọ̀ yìí o. oore owó dé gáràjì Ọ̀fà ẹ bá wa pín ẹ bá wa ṣí ẹ tẹ bá dẹ̀ rí báwọn èèyàn gbogbo interview tá a ṣe ẹ rí i pé ara àwọn èèyàn ti kan ara wọn ti gbé ó ti kan suffering and smiling lẹ́nìkan tiẹ̀ sọ ó ní ìyà ń jẹ wọ́n ṣùgbọ́n àwọn rẹ́rìn-ín ó mì pé ìyà yẹn pọ̀ ó kọjá àfẹnusọ ìyà yẹn pọ̀ àtúnṣe gbọ́dọ̀ wáyé Yorùbá gbọ́dọ̀ bọ́ Yorùbá gbọ́dọ̀ bọ́ Yorùbá gbọ́dọ̀ bọ́ dáàdì mi ẹgbà kẹbà ẹlẹ mọ́mọ́tò yín ọmọ ṣe bá ma Yorùbá ní yín ẹgbà ìfìmọ̀ṣọ̀kan Yorùbá ni Yorùbá fẹ́ bọ́ lóko ẹrú a fẹ́ dá dúró a fẹ́ bọ́ lóko ẹrú bàbá mi ẹkùṣẹ́ sọmọ Yorùbá ní yín sà Yorùbá gidi ọmọ Adó Ọ̀ràngún ilé làá Yorùbá kúkú pé Yorùbá ní alára ló lọ́gbọ́n ajérò ló ní mọ̀ Ọ̀ràngún ilé ìlà ló lòye bàbá Ọ̀ràngún ilé ìlà ló lòye ẹgbà ẹ tún fún àwọn ọ̀rẹ́ yín ẹgbà sí ẹ tún gba ẹyọ kan díẹ̀ sí ẹ bá wa kọ́kọ́ sí eléyìí báyìí ẹ lẹ mọ́mọ́ tó yín ẹ lẹ ṣe ti gbọ́ mi dádì mi àbí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí dùn mọ́ yín nínú bàbá bọ́n ṣe fìyà ń jẹ wá iṣẹ́ dùn mọ́ yín nínú ọmọ yín lọ skul mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wáyé ẹ lọ́mọ tó ti kàwé tó wà nílé. èmi gan bẹ́ẹ̀ ṣe ń wò mí University of Ilorin mo ti parí. Jesus lẹ́dẹ̀ ń ṣe driver ẹ wo mọ́tò tí bàbá ń wà o he is a graduate from University of Ilorin ẹ wo mọ́tò tí wọ́n ń lò ẹ̀yin gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tẹ́ ẹ rán wa ṣẹ́ ẹ rí irú wọn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ẹ jẹ́ pọ̀ kadà ni wọ́n gbé tí wọ́n ń gùn ṣé ẹ ti rí báyìí ẹ ti rí ẹ̀bẹ̀ la bẹ̀ yín ẹ dìde ìrànlọ́wọ́ ẹ dìde ẹ má wò wá níran ìran Yorùbá ń jìyà ìran Yorùbá ń jìyà ẹ dìde fún wa bàbá ẹ bá lẹ̀ fáwọn ọ̀rẹ́ yín ìran Yorùbá ń jìyà ẹ gbà wá ẹ má jẹ́ yà ó pa wá ṣé wọ́n ti fún yín ẹ gbà ayọ̀ kan sí mọ́tò tí yín dà. ó wù àká tiẹ̀ lọ. ẹ lẹ dádì wa ẹgbà tí yín ẹgbà sí ebi ẹmúṣẹ ẹmọyọ kan sí. sọmọ Yorùbá ni yín màmá mo fẹ́ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín mọ́mì mi káàkiri àgbáyé ni wọ́n ti ń wò yín ní Amẹ́ríkà ní Canada ní London ní UK everywhere ní gbogbo àgbáyé làwọn ọmọ Yorùbá ti ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí mọ́mì ṣe inú yín dùn bó ṣe ní nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí inú yín ò dùn bí kan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí inú yín ò dùn bí kan ṣe ń lọ yìí mo mọ̀ pé ẹ láwọn ọmọ nínú ilé tó kàwé mọ́mì mélòó nú wọn ló ti ríṣẹ́ ẹ ń bẹ Ọlọ́run kan ríṣẹ́ ó dáa àwọn tí Fúlàní wa lọ ń bá nú oko tán ṣá tán pa wọn nínú oko wọn inú yín dùn àbí bẹ́ẹ̀ kọ́ inú òdu torí ẹ̀mí làwọn náà gbé sọ̀rọ̀. ọmọ Yorùbá dẹ̀ níyín kí lẹ wá rí tí Yorùbá bá wá dá dúró tá wá kúrò lára Nàìjíríà tá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè báà lẹ ṣe rí sí. kò bá rọrùn tó sànù wa ní Ọlọ́run àti wàásù mọ́mí ẹ gbà ẹ lẹ mọ́ nǹkan tí ẹ lò ẹmú kan náà mú ẹ ṣeun màmá mi ṣé wọ́n ti fún yín dádì ẹ ṣeun kò sí gbogbo àwọn tó wà nù gáràjì tí wọn ò ti gbà pátápátá ẹni ìfẹ́ lẹ tiẹ̀ báyìí òun níbẹ̀ yẹn
òun náà fẹ́ lẹ̀ yẹn ẹ má lẹ̀ sójú tíkẹ́ẹ̀tì yìí o ká má tún lọ mú yín o. Nítorí àkókò wa a kúrò ní ìlú Ọ̀fà báyìí à ń gba ọ̀nà ẹ̀rìn ilé ibẹ̀ là ń gbà lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lógo Ọlọ́run ẹ tún pàdé wa tá a bá débẹ̀ tá a bá dé ẹ̀rìn ilé ẹ tún pàdé wa ṣé wọ́n ti fún yín wọ́n ti fún yín ẹ gbà sí ẹ gbà sí ẹ gba gbogbo ẹ fún àwọn ọ̀rẹ́ yín ẹ fún wọn tó a ní rí jù báyìí lọ pẹ̀lú gbogbo àwọn tíìmù wa tí àjọ wa a máa tẹ̀síwájú lọ sí ẹ̀rìn ilé bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ máa fi nọ́mbà sí ibẹ̀ ẹ̀yin tí ẹ bá fẹ́ kọ́ńtàtì wa fún ìrànlọ́wọ́ pé ìrìn tẹ́ rìn inú wa ti ẹ̀dùn o 4609248 ẹ fún wọn. O nọ́mbà yẹn la pin síbẹ̀ yẹn bó ní driver park sí. Ok so bó ṣe jẹ́ nìyẹn o àti ṣetán níbí a dẹ̀ pín sticker yẹn wọ́n gbà gidi fídíò yẹn cd yẹn ṣóṣì kù ká lè rí pín ní ẹ̀rìn then dádì tó fẹ́ dúró dè wá ń bẹ̀ yẹn a máa fún wọn. tó àníri jù báyìí lọ Ọmọlúkà lórúkọ tèmi ń jẹ́ ní agbára Ọlọ́run ẹ bá wa pín mẹ́sẹ̀gì Yorùbá máa bọ́ lóko ẹrú lógo Ọlọ́run gbogbo àwọn tíìmù wa tí àjọ wa náà àwọn ni ẹ̀ ń wò wọ̀nyí àwọn ni ẹ̀ ń rí yìí àwọn ni ẹ̀ ń wò yìí Mr. Trostena ńkọ́. wọ́n ti wà wájú. wọ́n wà wájú ok a máa bá wọn wájú lọ́hùn ẹ ṣe àdúpẹ́ o everywhere ẹ bá wa sọ̀rọ̀ èyí tẹ́ tó béèrè bóyá ká lọ sábẹ́ òkúta ẹ pè wá kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ àwọn France àwọn ni wọ́n sponsor ìrìn tí a rìn wá sí Kwara State yìí a dẹ̀ ti rin ọ̀pọ̀lọpọ̀ ìlú ní Kwara State èyí tí a bá fẹ́ ká lọ state yín ká gbé iṣẹ́ yẹn lọ bẹ̀ ẹ ṣáà ti bá wa sọ̀rọ̀ lágbára Ọlọ́run á bá yín sọ á lọ iṣẹ́ tá a gbà ní so a ní choice ẹ ṣé o mo dúpẹ́ o títí tá a tún fi pàdé ire o.